Mo kí gbogbo wa lórílẹ̀‐èdè Nàìjíríà, mo kí gbogbo wa ní ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi, mo kí yín o. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ní ọkùnrin àti gbogbo ìránṣẹ́ Ọlọ́run lóbìnrin, àwa tọ́lọ́run ti fi oore ọ̀fẹ́ ikú Jésù àti àjíǹde rẹ̀ tó mú ká lè gún pẹpẹ, gbogbo wa ni mo kí láàárọ̀ yìí. Ẹ̀yin ni Ọlọ́run rán mi sí. Ẹ gbọ́ mẹ́sẹ̀jì tàárọ̀ yìí. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ àṣírí jáde, tó yẹ pé ọ̀rọ̀ àṣírí tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ ti àìda, tó dàbí ẹni wípé ẹ̀gbin yẹn wá pọ̀ láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri. Mo dúpẹ́ lọ́wọ́ yín torí wípé kí àtúnṣe kó bá lè wà fún àwọn tí wọ́n ó ṣe àtúnṣe ni. Torí ọ̀rọ̀ Yorùbá sọ pé tí a bá gúnyán nínú ewé tá a ṣe bẹ̀ nínú èpo ẹ̀pà, ẹni tí ó yó yó yó, ẹni tí ò dẹ̀ ní yó kò ní yó, ẹni tí ó gbọ́ á gbọ́, ẹni tí ò ní gbọ́ kò ní gbọ́. Ẹ jọ̀wọ́ gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run pátápátá. Bíbélì sọ wípé tí a bá mú ẹnikẹ́ni nínú ìṣubú kan, ó yẹ ká fà á dìde. Fún àwọn tí ó bá jẹ́ ọmọ ìjọba ọ̀run, ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ọmọ ègbé, kò sí nǹkan tá a fẹ́ sọ, kí ṣe gbogbo wa náà ní ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé business òun ló ṣe tó fi jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ó mọ ibi tó ti rí agbára rẹ̀. Ọ̀pọ̀ sì ni ó jẹ́ wípé Sátánì ó ta lọ́fà. Mo gbàdúrà yìí pé gbogbo àwọn tí Sátánì bá ta lọ́fà nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí, Ọlọ́run Olódùmarè á gbé wọn dìde. Ọlọ́run á ti ọfà náà jáde. Nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ní wọ́n ń ṣèṣekúṣe, wọ́n ń wá agbára káàkiri. Mo fẹ́ kí àwọn èèyàn kó mọ̀ wípé òpin ayé ti dé. Kò sí nǹkan tí kí ni a ní pé kíkà ń ṣe. Ìjọ́pọ̀ lọ ṣúà. Lóòótọ́ ìdójútì ni fún wa ká sọ wípé àwọn ẹlẹ́sìn ló ń ba ayé jẹ́. Lóòótọ́ bó ṣe rí nìyẹn, ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń rí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, kì í ṣe gbogbo wọn ni ìránṣẹ́ Ọlọ́run. Aṣọ àǹkó tí wọ́n gbé wọ̀ ló ń jẹ́ kí a máa rò pé ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo wa. Bí ìránṣẹ́ Ọlọ́run bá jẹ́ obìnrin tí ò bá ní ọkọ, tọ́kọ ẹ̀ bá kú, tàbí ìyapa tó wá látọ̀dọ̀ Ọlọ́run ó bá wà láàrin òun àti ọkọ, tó bá jẹ́ ọmọ kékeré, ó gbọ́dọ̀ ní ọkọ padà ni. Kì í ṣe kò possible kó dá dúró. Nínú ìdádúró yẹn dandan ni kí ọfà àgbèrè ó bá. Bí ìbá kọ́kọ́ sílẹ̀, èèyàn máa ń lọ́kọ míì. Bí ọkọ bá kú, èèyàn máa ń lọ́kọ míì. Ìwé Tímótì gbà wá níyànjú wípé láì bá tó 100 ọdún, kò sí oore ọ̀fẹ́ fún obìnrin láti dá dúró. Ọkùnrin náà ní tí ọkùnrin ò bá ti ní ìyàwó tó sì jẹ́ tó pera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run, dandan ni kí Sátánì, ó rọrùn fún Sátánì láti ta ní ọfà àgbèrè. Ẹ jẹ́ wá sọ tàwọn tán náà wá ti wá níyàwó ńlé yìí, tí wọ́n ń sọ nípa àwọn èyí tó fún ọmọ ọdún 12 lóyún. Dídàkésù ta lọ́fà, tàbí kó jẹ́ wípé wọn ò dúró dáadáa, tàbí kó jẹ́ wípé agbára tí wọ́n gbà ló ń tì wọ́n. Èmi ò rò pé ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, a kì í ṣe áńgẹ́lì o, a kì í ṣe áńgẹ́lì, ènìyàn ni gbogbo wa. Ó máa ń rò pé bóyá ìránṣẹ́ Ọlọ́run wọ́n máa ń hu irú ìwà ìbàjẹ́ bí ìbẹ́yẹn títí tó fi dé ìkóríta yẹn. Ó náà ni gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run ń gbọ́ yìí. Ẹ jẹ́ kí a mú ìdúró wa, kí a sì ṣe iṣẹ́ ká rí wípé gbogbo àwọn tí ó wà ní agbègbè wa àti àyíká wa, àrọ́wọ́tó wa táwọn náà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, kí a mú okun wọn lé ní àwọn tí okun wọn ò bá lé. Mi ì mọ nǹkan tí mo lè sọ nípa irú ìrìn àjò, ṣùgbọ́n kálukú náà ń gbọ́ nínú ilé ara rẹ̀. Ìdójútì ni wípé à ń rí láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run báyìí. Ṣùgbọ́n kò sí nǹkan tá a sì tó fẹ́ ṣe sí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wòlíì èké láti kọ́ pé yóò dìde. Ọ̀pọ̀ olùṣọ́ àgùntàn èké, ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ni èké. Ayé ti bàjẹ́, ó ti ré kọjá ààlà. Oníṣẹ́ fẹ́ẹ́ dé, oníṣẹ́ ó fẹ́rẹ̀ẹ́ dé. Ṣùgbọ́n gbogbo wa tó bá ti wá wo ìpè tí Ọlọ́run pè ọ́, tó bá ti rí ohun ìdìbàjẹ́ nínú ìpè yẹn, àkókò rèé láti ṣe àtúnṣe. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe àtúnṣe ojú ọ̀nà wa. Bíbélì sọ fún wa wípé láti gba ayé Jòhánù ní ìjọba Ọlọ́run ló ti di àfagbára wọ̀. Àwọn alágbára ló ń fi ipá gbà á. Ìjọba ọ̀run ò gba yẹ̀bùyẹ̀bù bí ọ̀pọ̀lọpọ̀ ṣe yìí.
ìjọba ọ̀run ò gba yẹ̀bùyẹ̀bù, kò wọ́pọ̀. Àwọn tó níyàwó ńlé gan wọ́n ń ṣàgbèrè tọ́kílẹ̀ṣẹ̀ tí ò níyàwó ńlé. So ẹ jẹ́ ká wo ibi tí Sátánì lè gbà láti ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́. Ẹ jẹ́ kí a ti bẹ̀, ká ti kọ́kọ́rọ́ bẹ̀, ká ti ilẹ̀kùn bẹ̀ mọ́ ọ̀tá lọ́wọ́. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ wá, gbogbo àwa tá a sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run òtítọ́, tá a sì mọ nǹkan tí à ń ṣe. Ọlọ́run Olódùmarè á kún wa fágbára. Sátánì ò ní ta wá lọ́fà. Ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí ká túbọ̀ mú ìdúró wa. Àwọn tí ó bá ń bà á jẹ́, tí ká máa bà á jẹ́ nìṣó. Àwọn kan wọ́n lọ sílé ẹ̀kọ́ ni, wọ́n lọ fún wọ́n gba ìpè, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ fúnra wọn pé àwọn gba ìpè. Ṣùgbọ́n ìpè wọn, iṣẹ́ ìrìjú wọn, bísínẹ́sì náà fi ń ṣe. A lè fi wé ìpè ẹni tí Ọlọ́run pè. Ìpè tòótọ́ ń la ìṣòro kọjá. Ìpè tòótọ́ ń ṣe ọ̀rẹ́ ìṣòro ni. Ìpè tòótọ́ ìjìyà ńlá ni. Ìjìyà ńlá, lẹ́yìn ìjìyà yẹn ló tó wá kan adùn. Bíbélì wípé ká kọ́ wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀, tó bá kù ni ó fi kún fún wa. Ṣùgbọ́n adùn ni àwọn èèyàn kọ́kọ́ ń wá sìn. Wọ́n kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà. Gbogbo ẹni tí ó bá ní bóyá Ọlọ́run pè wọ́n ní o, Ọlọ́run pè mí o, mo ń ṣiṣẹ́ ìránṣẹ́ o, tí ó bá ti kọ́kọ́ ń wá adùn inú iṣẹ́ ìránṣẹ́, wọn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Eléyìí tí ẹ gbé jáde fún wa yẹn kì í ṣe, ó tiẹ̀ tó kéré, ìyẹn tó kéré. Àìmọye míì tó jẹ́ pé ó jù yẹn lọ, tó burú jù yẹn lọ, tó ń ṣẹlẹ̀ lágbàáyé ń sìn. Kì í ṣe pé bí ilẹ̀ Yorùbá nìkan tàbí ní Nàìjíríà wa nìkan, tó ń ṣẹlẹ̀ káàkiri lágbàáyé. Oríṣiríṣi nǹkan la ti ń rí. Oríṣiríṣi nǹkan tó burú jù yẹn lọ, òun ló ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mo lè sọ ni wípé kì í ṣe gbogbo àwọn wọ̀nyẹn, kì í ṣe gbogbo àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni ìránṣẹ́ Ọlọ́run. Bíbélì wípé nítorí pé mo mọ àwọn àgùntàn mi, ó ní àwọn àgùntàn mi sì mọ̀ mí, wọ́n gbọ́ ohùn mi, wọ́n sì tọ̀ mí wá. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n bá ti wà nínú irú ìwà àbàjẹ́ bẹ́ẹ̀, kò sí nǹkan tí kì í ṣe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń wò yẹn ló wà lọ́ndà CAN tàbí PFN. Kì í ṣe gbogbo àwọn tí wọn bá sí ní CAN wọ́n wà PFN. Nínú àwọn méjèèjì, kì í ṣe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ló wà ń bẹ̀. Kì í ṣe gbogbo wọn ló wà ń bẹ̀. Àwọn míì wà tó jẹ́ pé wọ́n lórí ọ̀fẹ́, ṣùgbọ́n wọ́n farahàn, orúkọ wọn, iṣẹ́ ìránṣẹ́ wọn farahàn nínú CAN tàbí nínú PFN. Gbogbo àwọn tí ẹ̀ ń rí káàkiri wọ́n ń lo ọmọ wọn fọmọ́ sògùn owó, wọ́n ń bọ́ ọmọ sùn lábẹ́ ààbò wọn, wọ́n ń gbọ́ ọmọ sùn nínú ìjọ wọn, wọ́n ń ṣe tí ò dáa, wọ́n ń lo lóńdè, wọ́n ń lo ìgbàdí. Gbogbo àwọn yẹn o, kì í ṣe gbogbo wọn ni amọ̀nìránṣẹ́ Ọlọ́run. Kì í ṣe gbogbo wọn ni wọ́n wà ní abẹ́ àkóso CAN. So ènìyàn mélòó, gbogbo ẹ ti lọ sálá, ó ti lọ rẹ́rẹ́rẹ́. Èèyàn mélòó ni wọ́n fẹ́ mú? Ṣùgbọ́n àwọn tí ayé bá mú, àwọn tí àwọn agbófinró bá mú, àwọn tí àwọn ènìyàn bá mú, so náà ni kí wọ́n ṣe ìdájọ́ wọn. Ní kí wọ́n ṣe ìdájọ́. Bó ṣe wà ní Mùsùlùmí ló wà ní Kírísítẹ́nì o, ló wà níbẹ̀. Oríṣiríṣi àáfàá tí wọ́n dámọ̀ ní mọ́sálásí, àáfàá tó jẹ́ pé àwọn ìlú ò dámọ̀, àáfàá tó jẹ́ pé àdúgbò wọn gan ò dámọ̀, tó jẹ́ pé iṣẹ́ àáfàá àwọn ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ ibi ni wọ́n ń ṣe. Ó wà lọ́nà méjèèjì gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé, ó wà lọ́nà méjèèjì. Ṣùgbọ́n kì í ṣe gbogbo wa náà lè ènìyàn Ọlọ́run. Kì í ṣe gbogbo wa ní ènìyàn Ọlọ́run. Ènìyàn Ọlọ́run kan kì í dẹ́ṣẹ̀. Bíbélì wípé ẹni tó ń dẹ́ṣẹ̀ ó ní ti èṣù ni. Torí pé láti àtètèkọ́ṣe ni èṣù ti ń dá ẹ̀ṣẹ̀. Ẹni tó bá ìránṣẹ́ Ọlọ́run tó bá fi ayé rẹ̀ fún ẹ̀ṣẹ̀, ìránṣẹ́ èṣù ni. Ẹ̀mí méjì ló wà, ẹ̀mí Ọlọ́run àti ẹ̀mí èṣù. Ẹ̀mí méjèèjì ò ń gbénú ọkàn papọ̀. Ẹ̀mí Ọlọ́run, nínú kẹ́mi Ọlọ́run gbé bẹ̀, nínú kẹ́mi èṣù gbé bẹ̀. Ẹ̀mí ò lè wà lófìfo, àgọ́ ara yóò lè wà ní òfìfo. Yálà kẹ́mi Ọlọ́run máa darí ẹ̀, yálà kẹ́mi èṣù máa darí ẹ̀. So ẹni tó bá ti ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Ènìyàn tó ṣe irú nǹkan yẹn tó dẹ̀ ṣe títí tó wá di ìdẹkùn fún un, kì í ṣe ènìyàn Ọlọ́run. Kì í ṣe ènìyàn Ọlọ́run. Nítorí pé ẹ̀mí tó wà náà wa, ó máa ń pàkíyèsí wa sí àṣìṣe tó bá ti lọ jáde báyìí, àṣìṣe kékeré báyìí. Ẹ̀mí yẹn, ẹ̀mí Ọlọ́run á pàkíyèsí wa sí àṣìṣe yẹn láti ṣe àtúnṣe ọ̀nà wa. Ṣùgbọ́n ẹni tó bá ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ kan, kì í ṣe ọjọ́ tán bá mú ènìyàn nínú ìṣubú, kì í ṣe ọjọ́ yẹn ló ṣubú. Ẹni tó bá ṣubú ní ojú ẹsẹ̀ tí wọ́n bá mú, ó ní Yorùbá ń pè ní àṣàsí, àránsí, èdì. Òun náà sọ pé èdì ló mú o, àṣàsí ni o, nǹkan kan ló ṣe o. Ránṣẹ́ Ọlọ́run kò sẹ́ni tó perfect, ṣàṣì ayé ò ní mú wa. Ṣùgbọ́n mo gbà wípé tí ènìyàn bá dúró dáadáa níwájú Ọlọ́run,
bí ayé bá fi ìsàsí bá ènìyàn tó bá fẹ́ rán ìsàsí sí ìránṣẹ́ Ọlọ́run, ohun tí mo gbàgbọ́ ni pé ó rọrùn fún Ọlọ́run láti dá padà síbi tó ti wá. Ó rọrùn fún Ọlọ́run láti dá padà síbi tó ti wá. Káti wà pé nǹkan yẹn wá ṣiṣẹ́ gan fún ẹni yẹn, ọ̀pọ̀lọpọ̀ ló máa dìde fún wípé nǹkan yìí ó ní bó ṣe jẹ́, ó ní bó ṣe jẹ́. Ìṣubú ènìyàn kì í wá ní ọjọ́ kan ṣoṣo, ó ti ń ṣe sẹ́yìn kó tó wá di pé gbogbo aráyé wọ́n mọ nǹkan yẹn. Mo rọ̀ wá o, gbogbo àwa tá a sì wà lójú ọ̀nà ìyìn rere yìí, ẹ jọ̀wọ́, oníṣẹ́ fẹ́rẹ̀ dé, èmi mi ti ń mì, èmi òpin ayé ti dé tán. Ẹ jẹ́ kí a rọ́jú ká forí tì dí òpin. Mo dẹ̀ ń fi àkókò yìí náà mo fi ń rọ gbogbo àwa tó jẹ́ wípé a ò gbóná bẹ́ẹ̀ la ò tutù, ìránṣẹ́ Ọlọ́run sọ fún mi láàárọ̀ wípé ẹ lọ tún ọ̀nà yín ṣe, ẹ lọ tún ọ̀nà yín ṣe, ẹ lọ ṣe àwárí ayé yín, ẹ ṣe àwárí ayé yín. Agbára tó wà nínú ayé náà ló ní o, inú ayé náà ló mọ o, inú ayé ló mọ. Ẹ tiẹ̀ dúró náà nígbà tí èèyàn bá torí wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fún ọmọ ènìyàn tó wá ti torí ìyẹn lọ gba agbára òkùnkùn, ìwọ lọ gba agbára burúkú nítorí kó lè wo èèyàn sàn, ó fẹ́ torí ènìyàn lọ sọ́run àpáàdì. Ṣàrònú ẹ̀ ni, ṣé àrònú rẹ̀ ni? Ohun tó kàn dùn mí ni pé tá a bá fẹ́ jẹ́ babaláwo, ẹ jẹ́ á jẹ́ babaláwo. Ẹni tó ṣàfihàn yẹn síta wọ́n fi yé wa wípé ẹ̀sìn àbáláyé, wọ́n sọ bíi pé ẹ̀sìn àbáláyé ló mọ́, wípé lóòótọ́ náà àbòsí náà wà láàrin wọn, wípé ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn kìrìsìtẹ́nì wípé kò mọ́, ṣùgbọ́n tàbáláyé ló tó fẹ́ mọ́, bó tilẹ̀ jẹ́ pé àbòsí kọ̀ọ̀kan náà wà láàrin wọn. Kò dẹ̀ rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀. Oníṣẹ́ fẹ́rẹ̀ dé, kò sí nǹkan tí ò ní ayédèrú, kò sí nǹkan tí ò ní ayédèrú rárá. Ní ayé ìgbà àwọn ọmọ ẹ̀yìn Kristi, àwọn ọmọ ẹ̀yìn Kristi tó sì wà láyé, ó ní a gbọ́ wípé àwọn ìpẹ́ẹ̀rẹ̀, ó ní ẹ kíyèsí àwọn ìpẹ́ẹ̀rẹ̀ láàrin yín. Paul apostoli ó ní ẹ kíyèsí, ó ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn yòókù, ó ń ránṣẹ́ sí wọn pé àwọn ìpẹ́ẹ̀rẹ̀ ti wọ àárín yín, ẹ kíyèsí wọn. Ṣùgbọ́n ní òde òpin ayé tá a wà yìí, àṣà ìpẹ́ẹ̀rẹ̀ ló pọ̀ jù, ojúlówó gan kò pọ̀ mọ́. Ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé Yorùbá ní àgbá òfìfo ló máa ń dún, àgbá tó bá lómi nínú kò kí ń pariwo. Àwọn ìránṣẹ́ Ọlọ́run wà, iṣẹ́ ìyanu bíi tìgbàanì náà sì wà. Ó ní tá a bá ní ìgbàgbọ́ bí kóró mustard, a ó sọ pé kí òkè kó sídìí, ó ní yóò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n kì í pariwo, àgbá tó lómi nínú kì í pariwo. So àwọn agbára tó wà nínú ayé, ó wà àwọn tí ó tẹ̀lé wọn ti ayé ni wọ́n. So pé wípé ẹnìkan ló mọ̀, nǹkan kan ló mọ̀, no, kò rí bẹ́ẹ̀. Mo fẹ́ kí gbogbo wa kó mọ̀ wípé gbogbo nǹkan ló ní ayédèrú síbi tiré, òun là dálé ayé. Ayédèrú àáfàá wà, àwọn ayédèrú ṣéwù wọ́n wà, àwọn ayédèrú wòlíì àìmọye, ayédèrú olùṣọ́ àgùntàn àìmọye, àwọn tó ń lo kọ́là tán fi ń ṣiṣẹ́ ẹbí wọ́n pọ̀ gan lọ títí, wọ́n pọ̀ lọ àìmọye. Àwọn tó pera wọn lájínrere àgbáyé tí Ọlọ́run ò mọ̀ wọ́n lájínrere, àìmọye wòlíì tí Ọlọ́run ò dá wọn mọ̀, tí ò rí wọn débi pé á mọ̀ wọ́n ní wòlíì. Orúkọ lásán lọ́pọ̀lọpọ̀ ń gbé, kìíní kan reverend doctor, kìíní kan nǹkan rẹ prophetess prophet, nǹkan kan náà ayé ń gbé kiri. Ìyẹn ò dé ìjọba ọ̀run. Mo rọ̀ wá o, gbogbo àwa tí a ní oore ọ̀fẹ́ láti máa gbọ́, láti máa rí gbogbo nǹkan tí à ń rí yìí, tí à ń gbọ́ yìí, ẹ jẹ́ á yẹra wa wò. Yẹ ẹrù rẹ wò tí ò bá ti di ìdìkúdì sínú ẹrù ẹ. Ìdìkúdì tó bá wà nínú ẹrù ẹ láàárọ̀ yìí, máa yọ kúrò torí pé kò sẹ́ni tó mọ ìgbà àti àkókò. Ẹ má ṣe sí ọkàn yín le nígbà tí ìwọ bá ń gbọ́ ọ̀rọ̀ àtúnṣe yìí, má ṣe sí ọkàn rẹ le. So ẹ̀yin tí àwọn tí wọ́n ń gbé àwọn àṣìṣe yẹn síta, bí ẹ ṣe ń gbé síta yẹn, ẹni tó bá fẹ́ gbọ́ á gbọ́ nínú àwọn oníṣẹ́ ibi tó ń pera wọn ní olùṣọ́ àgùntàn. Ẹni tí ò bá dẹ̀ ní gbọ́ kò ní gbọ́. Ṣùgbọ́n ó á máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ò tí ì dé ibi irú ipò yẹn. Ó wà fún ẹ̀kọ́. Ṣùgbọ́n kíní kan mo fẹ́ kẹ́ jẹ́ ká mú kúrò. Àwọn èké ìránṣẹ́ Ọlọ́run ló ń ba ayé jẹ́. Àwọn èké àáfàá, àwọn náà ń da ayé láàmú, àwọn náà ń ba Nàìjíríà jẹ́, àwọn náà ń ba Nàìjíríà jẹ́, tó ń da Nàìjíríà láàmú. Àwọn ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ sì pọ̀, wọ́n sì wà dáadáa, wọ́n sì pọ̀ dáadáa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́.
àní pàdánù ìjọba ọ̀run. Ìran ológo yìí lórúkọ ti Jésù, Ọlọ́run yóò mú gbogbo àwa àyànfẹ́ délé, yóò dára fún wa.